ẹ má jẹ́ gbogbo ariwo tá à ń pa lọ́tún lósì gbogbo bá a ṣe ń lọgun yìí ẹ má jẹ́ ó jẹ́ lásán. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin olórí orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin tẹ́ ẹ jólóṣèlú tẹ́ ẹ jọmọ Yorùbá, bá a bá fẹ́ tanra wa jẹ lókù kò síbi tó sèfù lórílẹ̀-èdè yìí mọ́. Ẹ sọ̀lú tó sèfù, ẹ sọ kọ́nà tó sèfù, ẹ sọ fún mi. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn aráabí wọ́n pa emir ní north? Àwọn terrorist mò ń sọ o. Tó bá lè mú àwọn bandit tí wọ́n ń pè, àwọn bandit ni wọ́n ń pè wọ́n ṣùgbọ́n terrorist ni wọ́n kàn ra orúkọ yẹn fún wọn ni. Bẹ́ẹ̀ bá wá lè ra irú orúkọ yẹn fún wọn, ṣé wọ́n fẹ́ kí Afemisofo kó tán lórílẹ̀-èdè Nàìjíríà? Torí tá a bá rí ìjọba tó sì ń pè wọ́n ní bandit tàbí èèyàn tó ń pè wọ́n ní bandit, wọ́n jọ ń sásábẹ̀ nǹkan kan ní ẹjẹ́ àfúrásì wọn. Ṣùgbọ́n á bá wọn pè wọ́n bẹ́ẹ̀. Ṣebí gómìnà Katsina ó sọ̀dí tán ṣe free 70 bandit, a sì ní tó padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá, ṣé eléyìí ò tó reason fún yín láti túnra mú? Tí wọ́n bá lè pa emir, àwọn ara wọn almost ẹ̀yà ara wọn nílùú north, ta ló save lásìkò yìí, especially nílẹ̀ Yorùbá tí wọ́n ranjú mọ́? Àpẹẹrẹ signal ni wọ́n ń send pẹ̀lú gbogbo ìtẹ́ ń ṣe ń Kwara tí ń ṣe lọ́yọ̀ọ́. Àwọn ọmọ wa kan ti gbà bọ̀dẹ̀ pẹ̀lú wọn operate ń bí lásán. Bálejò bá mọ iye adìẹ tó wà ní ìsàsùn ọlọ́wọ́ onílé nù ni, tó lè sọ pé adìẹ pupa lẹ́pa adìẹ funfun lẹ́pa ọlọ́wọ́ onílé nù. Now à ń sọ fún yín, enough of party à ń jẹ màálù lásìkò yìí. Àní ẹ má jẹun, àdẹ̀ ni ẹ má ṣe party, ṣùgbọ́n ẹ ṣe mọ níwọ̀nba. Ṣé ẹ pé àwọn ará bíi àìmọye ìgbà náà ti jí ọba gbé tán ti pa ọba nílẹ̀ Yorùbá? Ìta ṣe ń béèrè ni pé tí wọ́n bá lè pa emir, ta ni wọn ò lè pa? Wọ́n dẹ̀ ń send signal ni, kò sí táwọn Afemisofo lè ṣe. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ó ní ó ṣeéṣe kẹrí lẹ́yìn fídíò yìí, wọ́n ní àkọjáde kan tí wọ́n ní if you want peace in Nigeria, tẹ́ bá fẹ́ kí peace reign, ẹ gbọ́dọ̀ gba àwọn Fúlàní láyè kan ṣọ́gbó yín. Buhari ìkànnì o, èèyàn gbọ́dọ̀ ṣépè fókù ọ̀run ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà Buhari tẹ́ léèyàn dáadáa ni, ẹni ìbílẹ̀ yín náà. Most of you ẹ mọ èrò Buhari, ṣùgbọ́n ẹ̀ ń gbè lẹ́yìn ẹ̀ ọ̀gá wa ni torí pé ẹ bá a ṣiṣẹ́. Pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́ ìran Yorùbá tẹ́ ẹ sọ pé èèyàn dáadáa ni Buhari, ẹni bí ni. Màlàmí tí wọ́n mú ń sìn, ẹ mọ bó ṣe jẹ́ sí Buhari. Màlàmí ò lè ṣe nǹkan kan lẹ́yìn Buhari. Báwo ni bá ṣe dọ́dọ̀ Màlàmí? Pack of guns allegedly tí wọ́n ní wọ́n gbé, wọ́n lọ́ọ́ lé ìròyìn gbé. Àwọn wo ni wọ́n ń kó fún? Buhari ni bàbá ẹgbẹ́ àwọn darandaran kó tó di olórí orílẹ̀-èdè yìí. Wọn kì í lo AK-47 kí Buhari tó dórí ìjọba. Kódà ní inú igbó tí wọ́n ń daran ń bẹ̀, ó túmọ̀ sí pé purposely láti gba ilẹ̀ Yorùbá àti other southern part of Nigeria ni wọ́n ṣe kó bọ̀ fáwọn darandaran. Níbo ni wọ́n ti fẹ́ rówó rà? AK-47 kan kò lè jẹ́ 2 million. Èrè ìlú ní rí lórí màálù. Nígbà tí Buhari wà lórí ìjọba ni ó dẹ̀ jà fitafita lórí pé ẹ fún wọn nílẹ̀ lágbègbè yín. Àwọn Fúlàní ayé àtijọ́ àjọ ń jẹ àjọ ń mu. Fúlàní ti sin Afemisofo ni wọ́n. Kò dẹ̀ possible kẹ́ ẹ fún wọn nílẹ̀ kẹ́ni wọn ò ní kógun jà yín. Níjọ́ kan àjọ kan whistle máa blow, directive ni wọ́n máa gbà lọ́dọ̀ àwọn olórí wọn. Wọ́n á dẹ̀ kó gbogbo ọmọ ẹ̀ jáde. Gbogbo àdúgbò tí wọ́n bá wà wọ́n á parí oníkálukú. Gbogbo tẹ́lẹ̀ kójọ yẹn á di tiwọn.
ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn kọ̀ wọn ò fún wọn lẹ̀ ni wọ́n ṣe fẹ́ gbà tipátipá. sọmọpọlọ dání ṣá kan sọ pé kí ìran kan lọ máa sọgbó ìran míì sómọnú gbóòbẹ tí ò bá ní àjẹndà àti mission. wọ́n dẹ̀ ń sọ ó dẹ̀ ń rùn, wọ́n ń sọ ó ń rùn. nígbà wo ni peace máa wà lórílẹ̀‐èdè Nàìjíríà látọ̀dọ̀ àwọn ará bíi? ṣé wọ́n ṣetán láti jẹ́ kí peace reign? ṣẹ̀ra àtúbọ̀tán rúgà tẹ́ ẹ̀ fún láàyè. kí la fẹ́ ṣe lórí amalgamation? àwọn ò sọ̀rọ̀ pé kẹ́ ẹ pín Nàìjíríà, wọ́n Nàìjíríà la wà, but wọ́n ló ti expire láti 2014. ṣóòótọ́ ni àbírọ́ allegedly? ẹ bá wa kọ sábẹ́ comment section. tó bá jẹ́ òótọ́ ni èmi ń béèrè ni o. kí ni solution? kí ni ìtumọ̀ wọ́n Nàìjíríà pẹ̀lú Fúlàní tí wọn ò sinmi ìfẹ̀míṣòfò tó lórí wọn ń jáde tágbára ìjọba ọ̀ka? níbo ni bẹ́ẹ̀sì wọn? níbo ni wọ́n ti wá? níbo nìran wọn ti wá? bàbá Tinubu Excellency ẹ̀ ń gbìyànjú àlẹ́ ìgbìyànjú o, àwa ń béèrè ni o. ṣé ẹ mọ̀ pé ogun tó yẹ káwọn bàbá wa jà nígbà tí wọ́n so wá pọ̀, àwọn bàbá wa Awólọ́wọ̀ Nnamdi Azikiwe, Tafawa Balewa, àwọn yẹn ò ti ṣe ìgbà Haúsá ni ẹ̀wọ̀n ń ṣe Fúlàní mo ṣe gbọ́, tí wọn ò lè jà pé Fúlàní kì í ṣara wa nítorí pé àwọn tó so wá pọ̀ fẹ́ lò wọ́n allegedly against ìran yòókù ni wọ́n fi ń sọ pé àwọn ni wọ́n gbéjọba lé lọ́wọ́. tó bá wá jẹ́ Fúlàní Tafawa Balewa náà a lè sọ pé kó jagun yẹn, ṣùgbọ́n àwọn bàbá wa tó yẹ kán jẹ́ kán mọ̀ nítorí táwọn náà ó jẹ́ ń gbà yẹn wọ́n gbà wọn kó wọn pọ̀. létà ni bàbá Awólọ́wọ̀ wá ń rí ìwà wọn pé ẹran làwọn pípọ̀ a lè bá wọn ṣe. kì í ṣe gbogbo wọn lẹ́ran o, to God, ṣùgbọ́n a lè generalize ẹ̀. mo máa ń sọ tí nǹkan bá ti wọ 90% ẹrú kan ní mú ní gbogbo ẹrú. ṣé àwọn ọmọ wa ò ní padà jìyà yìí lọ́wọ́ àwọn Fúlàní tí ogun yẹn ò bá ṣẹ́ báyìí? ṣé tí Trump tí nǹkan kan ò ní ṣe Trump fún wa? láyé Barack Obama tí wọ́n fẹ́ discuss ọ̀rọ̀ ṣíbọ̀gẹ̀, tẹ́ bá rí bí Barack Obama ṣe ń gbà ẹ mọ̀ pé allegedly àbí ṣé òun gan ò fọwọ́ sí tó ń ṣẹlẹ̀? kọ́nà tó wá bá wa gbé Trump dé, tọ́nà bá gbé Trump lọ, irú ẹni wo la máa jẹ́ náà? ṣágbára ìjọba ọ̀kà wọn? torí gbogbo ọ̀nà tí Trump fẹ́ gbà yìí sórílẹ̀-èdè Nàìjíríà a lè gbé ṣáà lè gbà, torí tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ni lóòótọ́, ṣùgbọ́n ṣé ẹ̀mí wa kó àwọn terrorist ṣé kò ní jẹ́ páwọn ni wọ́n padà ṣẹ́gun orílẹ̀-èdè tẹ́lẹ̀ máa run wá tán pátápátá? kọ́lọ́n kó dẹ̀mí Trump sí àti àwọn ará Israeli àti president Israeli lọ́hùn. kọ́lọ́n dẹ̀mí Amẹ́ríkà sí, kó dẹ̀mí Nàìjíríà sí. gbogbo òrètí táwọn èèyàn ní sìn lórí Trump ni àtàwọn sójà Amẹ́ríkà. bó làwọn ọmọ tó ń bọ̀ sí ní kó sí wàhálà yìí? bó o nìran tó ń bọ̀ ò ṣe ní jìyà yìí? bó o nìran àwọn Fúlàní ò ṣe ní máa fìyà jẹ àwọn ìran wa? àwọn ìran tó ń gba nǹkan oní nǹkan tipátipá àjẹ́ ń pè wá ní wọ́n Nàìjíríà. àwọn ọ̀wà yìí ṣó lè kúrò nínú wọn? kí ló máa ṣẹlẹ̀? mò ń béèrè ní sí wọ́n Nàìjíríà. bó ṣe ń ṣẹlẹ̀ ní north lọ́wọ́lọ́wọ́, wọ́n àtáàkì north lọ títí tẹ́lẹ̀, wọ́n ń jáde lọ ṣiṣẹ́ ni, ṣùgbọ́n àwọn náà ojú wọn ti rí ìtẹ́ gbà mọ́ra, ó ti padà kọ̀yìn sí wọn. allegedly wọ́n ní terrorism ò ṣàdédé bẹ̀rẹ̀, wọ́n ní torí pé àwọn kan fẹ́ lé àwọn kan nínú òṣèlú nínú ìjọba ló ṣe bẹ̀rẹ̀, ṣùgbọ́n wọ́n pa wọ́n tì, wọn ò ṣẹ̀tàn fún wọn mọ́. àwọn wo ló gbà wọ́n ìkà nínú wọn? nítorí òṣèlú. ṣé rírú òṣèlú tó ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ọwọ́ ajẹ́ bẹ̀rẹ̀ ní base. allegedly bá a tún ṣe gbọ́ àwọn ibi tán Boko Haram wà
làwọn resources Nàìjíríà kan wà ní north ṣùgbọ́n àwọn ń lo àwọn yẹn láti dáàbò bò bẹ̀ nítorí àwọn country kan tí wọ́n ń kó bọ̀ káyọ̀ kó gbogbo ẹ̀ fún wọn láti máa wà lọ kórílẹ̀-èdè Nàìjíríà má benefit ńbẹ̀ ṣùgbọ́n àwọn benefit wọ́n dẹ̀ ń lo àwọn terrorist yìí láti gba owó lọ́wọ́ àwọn leaders wọn o allegedly ni o lọ́wọ́ àwọn tó wá ń kó resources yẹn lọ táwọn ò láǹfààní ẹ̀ àwọn ènìyàn náà wá fi ń dá oríṣiríṣi nǹkan jẹ ogun padà fún wọn wọ́n ń kólẹ̀ fún wọn nínú igbó lè rí bàálù rí plane báwo ni wọ́n ṣé wọ́n wọ àwọn mọ́tò ogun yẹn àti gbogbo nǹkan tí wọ́n lò ṣé wọ́n wà wọ Nàìjíríà ni wọ́n á fi helicopter jà wọ́n á fi plane jà níbi tí wọ́n wà wọ́n fa àǹfààní àti bí base tí plane máa bà sí àbí helicopter láti máa já àwọn nǹkan ìjà ogun yìí láwọn country tá à ń sọ yìí most of this country wọ́n wà lẹ́yìn àwọn terrorists báwo la ṣe fẹ́ bọ́m̀bẹ̀ ẹ gbàgbé peace báwo kò lè sí peace tí wọ́n bá ní dandan ni kí àwọn sọ igbó onígbó kò sí ìran tó máa gbà tó náà mọ̀ pé wọ́n ń bọ̀ wá pa àwọn ọ̀ràn ni must you kí lẹ fẹ́ gbà nú gbó àní ọmọ bá wa sọ́gbó fi wálẹ̀ wá ètò sọ pé ó fẹ́ sọ́gbó yẹn nígbà tí wọ́n sì ti gbé forest guard sábẹ́ federal government láti mọ̀ pé ó léwu wọ́n ní plan ta ló wà nídìí ẹ̀ tí wọ́n ṣe gbé sábẹ́ forest guard oníkálukú nílùú ẹ̀ ní state ẹ̀ àwọn governor náà láǹfààní láti recruit tí ò bá sí nǹkan míì bẹ́ẹ̀ kó bọ̀ fámọ̀tẹ́kùn nítorí pé ó jẹ́ ilẹ̀ Yorùbá kọ́ mọ̀ bá àwọn tákù àwọn terrorists yẹn kọ́wọ́ mọ̀ bàbá bà wọ́n. Emir killing tí wọ́n ṣe ní north big sign ní fẹ́yìn bàbá wa o kì í ṣọba ńlá nìkan àtàwọn ọba kéékèèké àwọn ọba ìletò àwọn baálẹ̀ àwọn tẹ́ ẹ pè wá wọ́n Nàìjíríà yìí wọ́n ti attack church wọ́n attack mosque wọ́n ti attack ọba different institutions àwọn honourables school children villagers travellers and you said we are one Nigeria. Adìẹ tí wọ́n oúnjẹ fún ara wọn ta ló fẹ́ gbé fún ẹ lẹ̀ by force by fire wọ́n fẹ́ bà orílẹ̀-èdè yìí jẹ́ great problem lórílẹ̀-èdè Nàìjíríà ni ẹ̀yin Yorùbá níbo lágbára àwọn baba ńlá wa wà ẹ fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ o wọ́n ti ṣe bẹ́ẹ̀ fáwọn ọba wa ọ̀rọ̀ àwọn ọba àsìn tí wọ́n ń jẹ òye wa mọ́ o ọba mílíkì ni wọ́n o ọba bọ́gà ọba ṣàwámà gbogbo ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ sáwọn traditional rulers wa tí wọ́n jí wọn gbé tí wọ́n pa wọn àti ìgbilẹ̀ tó báyìí o kẹ́ ẹ máa wò ó àwọn emirs yìí náà against Trump lára àwọn tí wọ́n pa yìí o ṣé wò tún ní protest against Trump báyìí ojú yín ti ń là ṣé ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí wa nínú ìran Yorùbá kán máa tó wá pa wá bí ẹran kí ló dé tẹ̀yìn ọba yìí ò ṣe kẹ́ ẹ pé àwọn ọlọ́dẹ àwọn Àgbẹ̀kọ̀yà kẹ́ ẹ pé wọ́n kẹ́ ẹ fìmọ̀ ṣọ̀kan instead ìjà àgbà èmi mojú ẹ̀mí mo ojú mi ṣójú ẹ rò pé èèyàn kan kàánú yín tí wọ́n bá jí yín gbé tàbí tí wọ́n bá pa yín àwọn ògbádùn àrò ẹ̀ mo rántí ẹ̀yin olóṣèlú òṣèlú ayé àtijọ́ ẹ̀dẹ̀ change ẹ̀ Yorùbá ń jẹ́ Yorùbá Ìgbò ń jẹ́ Ìgbò báwúsá bá fẹ́ jẹ́ Haúsá kó jẹ́ Haúsá tí Fúlàní bá fẹ́ jẹ́ Fúlàní kó jẹ́ Fúlàní èwo la Haúsá Fúlàní sáà méjèèjì ní àjọ nílẹ̀ ni kí láǹfààní wọn ṣé táàksì tí wọ́n ń san táàksì lórí màálù wọ́n tún ní kẹ́ ẹ máa wá bá kẹ́ ẹ tún máa dá wọn lókòwò ṣòwò orílẹ̀-èdè Nàìjíríà ni ṣé wọ́n yàtọ̀ sáwọn yòókù tó ń ṣe bísínẹ́sì fúnra wọn gbò lẹ́sìn mi repentant Boko Haram repentant terrorist ẹ̀lẹ́ gọ́vnọ̀ sitting gọ́vnọ̀ Katsina ìpẹ̀lẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu excellency
kí ni ó ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà? Wọ́n Nàìjíríà o. Ṣé bá ṣe máa bá lọ rèé láàrin ẹ̀yin àtàwa àtàráàlú? Ẹ̀yin náà mọ̀ fúnra yín wípé èṣù làwọn ẹni yìí o, àsìtáánì làwọn ẹni yìí o. Ẹ má bínú ẹnu mi àgò. Òòṣà kan lèṣù nílẹ̀ Yorùbá, wọ́n bá wa bà á lórúkọ jẹ́ ni. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn tí wọ́n làwa ń pọ́nlé làwa ń gbé gẹ̀gẹ̀, àwọn náà ń sọ̀kò fásitàánì lọ́dọ̀ wọn o. Ìwà wọn ò yí padà o. Ìwà wọn ò yí padà o. Ìkànnì Jùgbàmásà Channels lẹ ti ń wò wá. Kí ni yóò ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà? Kí ni yóò ṣẹlẹ̀ sí ìran Yorùbá? Ẹ̀yin ọba aládé, kí ló yẹ kẹ́ ẹ ṣe? Ẹ̀yin àgbààgbà, kí ló yẹ kẹ́ ẹ ṣe? Ẹ bẹ̀ àwọn irúnmọlẹ̀, ọ̀tọ̀ lẹ̀sìn kẹ́ ẹ sì bẹ̀ Ọlọ́run. Ẹ bẹ̀ àwọn alálẹ̀, k'Ọlọ́run kó dẹ̀ gbà á, kó bá wa mú wọlé àṣẹ. Ogun ò gbọdọ̀ tẹ̀yìn jà wá o. Ṣé bá ṣe máa bá lọ rèé? Ṣeun Agboola lórúkọ mi.